ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó pa olórin gbajúgbajà ìlúmọ̀ọ́ká gospel singer ìkan nínú àwọn Adegbodu Twins ìyẹn Taiwo Adegbodu àti àwọn àṣírí tó wà lábẹ́ ikú tó pa á. Kí ló pa á gangan? Ta ni wọ́n sọ pé ó ṣekú pa Taiwo Adegbodu? Níbo gan-an ló kú sí? Níbo ni wọ́n sì sìnkú ẹ̀ sí? Gbogbo ẹ̀ ní màá mẹ́nubà nínú fọ́nrán yìí o. Àmọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì Gist Entertainment TV, ẹ dákun o, ẹ máa bá mi kílìkì lórí subscribe button, ẹ bá ń like, ẹ bá ń share, ẹ bá mi pín kó délé kó dóko, ẹ sì má gbàgbé, ẹ dákun ẹ máa bá mi táìpù RIP fún Taiwo Adegbodu, ìkan nínú Adegbodu Twins tó jẹ́ pé Ọlọ́run ní kò pẹ́. Taiwo Adegbodu májẹ̀kù ló ohun tó máa ń jẹ lájùlé ọ̀run ni kò máa bá wọn jẹ, kó sùn dáadáa láyà olùgbàlà. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu o, àmọ́ òun fa ọ̀nà fún kọ́, òun fa ọ̀nà fún òjẹ́ ẹ gbọ́ ná, kí ni ká ti pè ikú òjijì tí ń pa àwọn gbajúgbajà àti àwọn ìlúmọ̀ọ́ká nílẹ̀ wa Nàìjíríà tó fi jẹ́ wípé pípípí bí iná fìtílà olójú kan ni gbogbo wọn ń kú. Láìpẹ́ yìí la gbọ́ ikú gbajúmọ̀ òǹṣèré ìlúmọ̀ọ́ká Àǹtí Àjàrà nínú ọdún yìí náà ni. Lọ́sẹ̀ tó kọjá la tún ṣàdédé gbọ́ ikú ìkan lára àwọn tó jẹ́ gbajúmọ̀ òǹṣèré nílẹ̀ wa Nàìjíríà bákan náà tí gbogbo wa mọ̀ sí Òkèmẹ̀sí. Lọ́sẹ̀ yìí ń kọ́ a tún ti gbọ́ ikú Taiwo Adegbodu. Ó mà lágbára o. Taiwo Adegbodu náà ti jáde láyé o. Ta ló wá mẹni tó kàn? Àmọ́ àdúrà mi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí òun náà ni wípé ikú kì í pẹ̀tà lójúran o. Ẹ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ sì ní ṣòfò ọmọ. Kí n tó máa wá mẹ́nu pẹ̀kẹ́ irú ikú wo gan-an ló pa Taiwo Adegbodu? Kí ló pa á? Kí ló ṣekú pa á? Ńbo ló kú sí? Ta ni wọ́n sọ pé ó pa á? Báwo ni wọ́n sì ṣe sin? Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ díẹ̀ nípa àwọn Adegbodu Twins, pàápàá Taiwo àti Kẹ́hìndé Adegbodu tí gbogbo wa mọ̀ sí Adegbodu Twins. Wọ́n bí Taiwo àti Kẹ́hìndé Adegbodu ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 1988. Wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Àmọ́ níṣe ló ṣe ní láàánú wípé Taiwo Adegbodu jáde láyé ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2026 tó jẹ́ ó kù ọjọ́ 3 péré tí ó pé ọmọ 37 years old lórí èpẹ̀. Láti kékeré wọn làwọn méjèèjì ti nífẹ̀ẹ́ kí wọ́n máa kọrin tí wọ́n sì ní àdámọ́ orin lára dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ orin wọn ní kíkọ ní agboolé wọn because they share everything together: clothes, dreams, struggles, and eventually they share the same stage. Wọ́n bẹ̀rẹ̀ láti máa kọrin nínú chọ́ọ̀chì tó fi dé local programs àti Christians gatherings nígbà tẹ́nìkankan ò tíì mọ̀ wọ́n, nígbà tí wọn ò tíì jẹ́ èèyàn, tí wọ́n sì ní àǹfààní pé ẹnìkankan ó gbé wọn jáde tí wọ́n ò fi di gbajúgbajà láwùjọ. Ṣùgbọ́n wọ́n ní passion fún orin tí wọ́n ń kọ, and that passion became purpose for them. Àmọ́ nígbà tí ó di ọdún 1999 wọ́n ṣe àwo orin wọn kan, wọ́n sì gbé jáde. Àwọn orin wọn náà ni wọ́n pè ní Faratimi, Lean on Me. Àwo orin náà ló sì jẹ́ ìpele àkọ́kọ́ nínú àkàbà oríire àti àkàbà ọlá wọn tí wọ́n kọ́kọ́ gùn. Àwo orin Faratimi tí wọ́n ṣe lọ́dún 1999 yìí òun ló sọ wọ́n di ìlúmọ̀ọ́ká tó sọ wọ́n di gbajúgbajà káàkiri àgbáńlá ayé. Kí làwo orin yìí jáde sí ni o? Ní gbogbo àwọn ilé ìjọsìn lọ́lọ́kan òjọ̀kan nílùú Ìbàdàn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n sísọjí àti àwọn ètò lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ilé ìjọsìn míì náà bá rí ẹ̀bùn pàtàkì tó wà lára àwọn Adegbodu Twins ni wọ́n bá bẹ̀rẹ̀ sí pè wọ́n nílùú Nàìjíríà tó fi débi wípé wọ́n ń pè wọ́n káàkiri. Wọ́n bẹ̀rẹ̀ sí pè wọ́n káàkiri. Wọ́n akọrin fọ́ba, wọ́n akọrin fún joyè, wọ́n kọ títí, wọ́n kọ dókè òkun, òkìkí sì dé, lọ́lá bá dé. Àmọ́ nígbà tí ó di ọjọ́ 1 oṣù kẹta ọdún 2026 la ṣàdédé gbọ́ ikú Taiwo Adegbodu
látẹnu Kẹ́hìndé Adegbodu gangan tó fi sórí ayélujára. Ìròyìn ìbànújẹ́ gbáà. Ẹ dákun ẹ jẹ́ ká máa táìpù RIP fún Taiwo Adegbodu kọ́lọ́run ọba kó jẹ́ kó sùn láyé olùgbàlà dáadáa o. Ẹ máa bá mi táìpù RIP fún Taiwo Adegbodu. Ìbéèrè tí gbogbo àwọn èèyàn ń béèrè ni pé kí ló ṣekú pa Taiwo Adegbodu. Taiwo Adegbodu gangan sọ̀rọ̀ kó tó kú nípa àwọn ìlàkọjá àti àdójúkọ tó ń là kọjá nípa àìlera ara rẹ̀. Kí ló wí? Ẹ jẹ́ ká jọ gbọ́. Èmi tí ẹni tí mo gbé níwájú yìí òní yìí gangan ló yẹ kó fún ọjọ́ méje tẹ́ ẹ̀ bá gbọ́ wípé Taiwo Adegbodu jáde láyé. Nítorí wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi látìgbà tí mo ti délé ayé mi ò ní wẹ̀rẹ̀. A mínísítà kan á kúrò ní chọ́ọ̀chì kan á délé. Bá a ṣe délé nírọ̀lẹ́ ọjọ́ yẹn, ọ̀nà tó ní kí ọmọ mi tó kéré jù wà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́. Bó ṣe ń lọ ní ìkọ́ni tó túwọ́ ẹ̀bù lóru, mi ò tiẹ̀ lè sọ pé nǹkan tó ṣẹlẹ̀ rí. Mi ò rí ọmọ, mi ò lè gbé ọwọ́, mi ò lè gbé ara, gbogbo ara yìí ti di òkú. Ṣùgbọ́n Ọlọ́run tó máa ń sọ òkú di àlàyé. Nígbà tá a máa fi dé ọsibítù fi ti ẹ̀kọ́ gbọ̀ngàn, dókítà yẹn àwọn tí ó wà pẹ̀lú náà wọ́n ìṣe wa wọ́n ti ń sunkún. Àbúrò mi náà ti ń sunkún. Gbogbo èèyàn ti ń sunkún. Dókítà náà sọ fún àbúrò mi pé kí sùúrù fún ọkàn balẹ̀. Ó yẹ ọṣẹ tí mo gbé ìdí òkú bí kò ṣe yìí sí ìyàlẹ́nu láti bí aago méjì láti wà bẹ́ẹ̀. Nígbà tó ní bí kóńtà bò fún ọ, Ọlọ́run dá ìdí yẹn padà. Èkó tó fọ́ ní jù ní pé nígbà tá a dé program ní ọjọ́ kejì, àwọn bọ́ìsì wọn wò ní káyọ̀ ní pé àbí ìránṣẹ́ náà kọ́. Ó lágbára. Ọlọ́run má jà bá wọn kúkú ọ̀wọ̀wọ́. Ẹgbọ́n tí Taiwo Adegbodu tó wí fún ara ẹ̀ nígbà tó ṣì wà láyé. Ó jọ wípé ó ti ń bá àwọn nǹkan kan fínra lágọ̀ọ́ ara rẹ̀, ṣùgbọ́n àìsàn lásán láríwò Ọlọ́run nìkan ló mọ tọlọ́jọ́. Àmọ́ títí di ìsìn yìí ni àwọn dókítà ni wọn tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ gan-an ní pàtó wípé ohun báyìí gangan ló ṣekú pa Taiwo Adegbodu. Bẹ́ẹ̀ náà títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ni àwọn ẹbí àti ará Adegbodu wọn ì tí ì jáde sọ̀rọ̀ kankan lórí ikú tó pa Taiwo Adegbodu wípé bóyá nǹkan báyìí àbí nǹkan báyìí pàtó ló pa gangan. Kò tí ì sí ẹni tó jáde sọ̀rọ̀ wípé nǹkan báyìí ló pa. Àwọn dókítà náà wọn sì rí nǹkan kan fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ló pa. Wọ́n ní tíkú bá ti dé yóò ṣáàrí nǹkan kan mú dání ṣáá ni. Àmọ́ àdúrà mi lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì yìí, ẹ ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa bá mi táìpù RIP fún Taiwo Adegbodu kọ́lọ́run ọba kó jẹ́ kó sùn dáadáa láyé olùgbàlà.